Mo kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire, mo kí wa ní kí tó lọ́lá jùlọ ní gbogbo àgbáyé. Mo ṣe ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀yò èsì ìbéèrè àwọn oníbéèrè pé kí ni ìṣẹ̀ṣe mú wá fún wa. Òun lèmi wá dá wa lóhùn lénìí. Kí ni ìṣẹ̀ṣe mú wá fún wa ní ilẹ̀ káàárọ̀ oòjíire? Lálákọ̀ọ́kọ́, ìṣẹ̀ṣe ló fún wa ní ilẹ̀ káàárọ̀ oòjíire torí pé gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire ilẹ̀ ìṣẹ̀ṣe ní pátápátá. Ó dẹ̀ ní odùfá kọ̀ọ̀kan tó tẹ ilẹ̀ kọ̀ọ̀kan dó, ìlú kọ̀ọ̀kan dó ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ilẹ̀ káàárọ̀ oòjíire ìṣẹ̀ṣe ó mú legal system wá fún wa ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Kí ni àwọn legal system yẹn tá à ń sọ? Lálákọ̀ọ́kọ́, ètò ìṣe ìjọba tó ń pè ní àjọ àwọn ọba ó mú ìyálóde wá. Ìṣẹ̀ṣe ó fún wa ní customary court, ó mú kóòtù àṣìpa wá fún wa, ó fún wa ní criminal law, ó fún wa ní rules and regulation lóríṣiríṣi, ó dẹ̀ fún wa ní òfin oríṣiríṣi. Àwọn òfin tó fún wa mo máa sọ díẹ̀ nú ẹ̀ lénìí. Lálákọ̀ọ́kọ́, ó fún wa ní criminal law, bí wọ́n ṣe ń bá àwọn tó bá hùwà àìtọ́ bó ṣe ń bá wọn wí. Ó fún wa ní medical law. Kí ni medical law tó fún wa? Láti kí wọ́n tó bẹ̀rẹ̀ medical hospital tó lóyìnbó, láti ní tradomedical hospital tó yẹ pé ewé àtegbò ni wọ́n fi ń ṣèwòsàn. Tẹ́ bá ń gbọ́ nínú ọ̀rọ̀ orin wa, wọ́n ní Ọ̀ṣun tí ń wẹ ọmọ rẹ̀ kí dókítà ó tó dé. Gbogbo aláboyún tó bá lóyún sínú tí wọn ò rọ́mọ yẹn bí, ó ní àwọn iṣẹ́ tó máa ṣe tó yẹ pé láyọ̀ lọ́mọ máa bí. Kò nídìí àwọn baba ńlá wa tí ń ṣe operation ní ìlànà ìṣẹ̀ṣe. Àwọn nǹkan tí ìṣẹ̀ṣe mú wá fún wa nìyẹn. Ìṣẹ̀ṣe fún wa ní civil law. Tá bá ń sọ̀rọ̀ nípa civil law, àwọn nǹkan tó jẹ́ nǹkan tó yẹ ká ṣe ẹ̀tọ́, àwọn tí ò lẹ́tọ̀ọ́ tó yẹ pé kò sí olè, kò sí jàgídíjàgan, kò sí ìwà ìpáǹle ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Ó fún wa ní marriage. Lọ́jọ́ tòní, a sọ marriage wa ní ilẹ̀ káàárọ̀ oòjíire, a sọ di traditional marriage. Àmọ́ traditional marriage yẹn gangan nìgbéyàwó. Tó yẹ pé tó bá ń ṣèyàwó nígbà yẹn, obìnrin ó máa wà ní ìbálé. Láyé ìsìn, every Dick and Tom and Harry òun ló lè ṣègbéyàwó. After, ó dàbí ọ̀rẹ́ wa kan tó máa sọ pé ẹ bá ń gbé obìnrin yẹn sórí scale, how many jackpot skibọ̀ ló ti ṣe, scale máa já. Àwọn nǹkan tí ìṣẹ̀ṣe fún wa nìyẹn. Ìṣẹ̀ṣe fún wa ní banking system. Banking system wo ló fún wa? Gbogbo ẹgbẹ́. Ó tún fún wa ní association. Inú ìṣẹ̀ṣe wa ló fún wa ní association, ẹgbẹ́ aláta, ẹgbẹ́ onírú, ẹgbẹ́ oníyọ̀, ẹgbẹ́ oníkìní kan. Wọ́n dẹ̀ ń dá àjọ. Wọ́n ń dá àjọ yẹn. Àjọ àdákó, àjọ tó ń kó lóṣooṣù. Gbogbo àwọn nǹkan tí ìṣẹ̀ṣe mú wá. À ń sọ àwọn nǹkan tó yẹ pé on a layman's term òun là ń ṣàlàyé, àtàwọn nǹkan tó yẹ pé wọ́n believe pé òyìnbó ló gbé wọn wá. Àwọn nǹkan táwọn baba ńlá wa ti ń ṣe nìyẹn nínú ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe sọ fún ó mú ètò ìsìnkú wá. Ètò ìsìnkú tó máa ń sọ fún wa wípé ẹdìyẹ ìrànà ni, kì í ṣe ohun àjẹgbé. Kò ń ṣe ẹ̀sìn kankan ló mú bọ́n ṣe ń sìnkú wá fún wa ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Ìṣẹ̀ṣe wa ló mú wá fún wa bí wọ́n ṣe ń sìnkú, bí ọba, tí ọba bá wàjà, bí wọ́n ṣe ń ṣe ètò lórí ẹ̀. Tí ènìyàn bá wàjà, tí ọmọ bá kúnú aláboyún, òun ló ṣe dàbí pé wàhálà oríṣiríṣi ń ṣẹlẹ̀. Ọmọ yẹn bọ́n ṣe máa ṣe ètò ìsìnkú ẹ̀ ó ti yàtọ̀. Bí wọ́n ṣe ń sin olóyún ó yàtọ̀. Ẹni tó bá kú sétídò, ẹni tó bá kú sí ojú títì bóyá ó ní accident, ó ti ní bí wọ́n ṣe ń ṣe gbogbo ẹ̀. Àmọ́ ẹ̀sìn àjòjì kó gbogbo àwọn nǹkan yẹn, ó kó wọn kúrò ńlẹ̀. Yàtọ̀ sí, a ti sọ̀rọ̀ nípa ètò ìsìnkú. Ìṣẹ̀ṣe ló mú nǹkan tó ń pè ní ìjọba wá fún wa, bí mo ṣe sọ earlier. Ìṣẹ̀ṣe ló jẹ́ kó mọ̀ pé ó ń jọba o, wọ́n ní ìyálóde, wọ́n ní ìyálọ́jà. Ìṣẹ̀ṣe jẹ́ ká mọ̀ pé obìnrin, importance obìnrin ó pọ̀ gan ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Unlike ẹ̀sìn àjòjì tó máa ń pa obìnrin lẹ́nu mọ́, tí ò kì í fún obìnrin ní àyè láti kí wọ́n prove ara wọn àbí kí wọ́n ṣe ètò wọn.
ìṣẹ̀ṣe respect obìnrin gan, ìṣẹ̀ṣe dẹ̀ jẹ́ kí obìnrin kó exploit. Then another thing, ìṣẹ̀ṣe fún wa ní calendar. Calendar tí àwọn òyìnbó wá gbé wá geogro whatever calendar tán náà ń lò. Òun kọ́ là ń lò ní ilẹ̀ káàárọ̀ òjìrè. Ọ̀sẹ̀, báwo làwọn bàbá wa ṣe mọ ọjọ́? Òun ní ọ̀sẹ̀ Ògún, ọ̀sẹ̀ Jàkúta, ọ̀sẹ̀ Ìbejì, ọ̀sẹ̀ àwọn oríṣiríṣi àwọn orúnmọlẹ̀ wa, gbogbo wa náà gba ọ̀sẹ̀. Òun ló jẹ́ kí wọ́n mọ calendar tó ń follow till today. A ní ọ̀sẹ̀. Kò sí ọjọ́ kan ṣo tí irúnmọlẹ̀ wa ò ní tó jẹ́ ọjọ́ ọ̀sẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjìrè. Tó bá ń pè ní ọ̀sẹ̀ kò mí pé weekend. Torí ẹ̀ máa ń sọ fún wa wípé torí pé à ń translate èdè wa sí English, nǹkan tó dẹ̀ fi tó jọra wọn náà máa ń lò fún translation yẹn. Kò kí ń ṣe nǹkan kan náà. Kò kí ń ṣe nǹkan kan náà. Ìṣẹ̀ṣe ló jẹ́ ká mọ nǹkan tó ń pè ní calendar. Ó mú calendar wá fún wa ká mọ̀ nípa ọ̀sẹ̀. Yàtọ̀ sí calendar, ìṣẹ̀ṣe ló jẹ́ ká mọ law of property. Law of property ni pé lágbájá ló ní ilẹ̀ yìí o. Mo fẹ́ yá ẹ ní ilẹ̀ mi kó máa fi dáko o. Ọdún mélòó ló máa fi yá? Ọdún mélòó ló máa fi dá padà fún mi? Mo fẹ́ ta ilẹ̀ mi fún ẹ. Ìṣẹ̀ṣe ló mú gbogbo àwọn nǹkan yẹn wá fún wa. Ní ilẹ̀ káàárọ̀ òjìrè, we were well organized under the umbrella of ìṣẹ̀ṣe. Ẹ̀sìn àjòjì òun ló wá scatter àti àwọn colonial masters ni wọ́n gbé àṣà wọn wá. Wọ́n wá fi dá gbogbo nǹkan rú fún wa. Ojú là gidi gan níṣẹ̀ṣe. A ní legal system oríṣiríṣi ní ilẹ̀ káàárọ̀ òjìrè. Before, a lot of us as ọmọ káàárọ̀ òjìrè, a ò mọ̀ wípé ìṣẹ̀ṣe ó ti kó upstairs ní ilẹ̀ káàárọ̀ òjìrè káwọn òyìnbó tó dé. Even the biggest war, odi ìlú, ìṣẹ̀ṣe ti mọ́ ìgbà tí wọ́n wá tó wá kógun ja ilẹ̀ káàárọ̀ òjìrè. Òun ni wọ́n wó gbogbo odi yẹn. Àwọn ìwé wà tó prove àwọn nǹkan yẹn tó dẹ̀ show wípé yes, àwọn nǹkan yẹn a ti ń ṣe ní ilẹ̀ káàárọ̀ òjìrè. So tó bá wá ń béèrè pé kí ni ìṣẹ̀ṣe mú wá fún wa? Ìṣẹ̀ṣe ó mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan wá. Láti bẹ̀rẹ̀, ìṣẹ̀ṣe ló mú aṣọ wá. Dọ̀la ọlọ́la ilẹ̀ káàárọ̀ òjìrè náà ti ń hun aṣọ òkè. Ẹni ìlú tó bá ti gbé aṣọ òkè wá copycat ni. Ilẹ̀ káàárọ̀ òjìrè ni wọ́n ti ń hun Kampala. Ẹni ìlú tó bá ṣe copycat ni. Ilẹ̀ káàárọ̀ òjìrè òun ni wọ́n ti ń ṣe bàtà lẹ́dà original tó ti ń rán bàtà lẹ́dà. Copycat ni gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe. Ilẹ̀ káàárọ̀ òjìrè ló kọ́kọ́ bẹ̀rẹ̀ goldsmith táwọn òyìnbó ń pè ní blacksmith. Ọ̀dọ̀ wa ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Àmọ́ nítorí pé a gba ẹ̀sìn sórí, a ò wọn nǹkan títí wa, à ń jẹ́ káwọn aráàta máa wá kó, à jẹ́ kó wúlò fún wa. Ara àwọn nǹkan tá à ń sọ nìyẹn. Tó bá ní kí ni ìṣẹ̀ṣe mú wá fún wa? Ìṣẹ̀ṣe fún wa ní confidence. Ìṣẹ̀ṣe ó mú oúnjẹ oríṣiríṣi wá fún wa. Ìṣẹ̀ṣe jẹ́ ká ní discipline gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjìrè. Ẹ̀sìn àjòjì ló sọ fún wa wípé tó bá dẹ́ṣẹ̀, tó bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, wàá rí àánú gbà. Ìṣẹ̀ṣe sọ fún wa wípé kò sí ẹ̀ṣẹ̀ tí kò ní ìjìyà. Àwọn èèyàn dẹ̀ ní ìbẹ̀rù. Ìṣẹ̀ṣe mú ìbẹ̀rù wá fún wa. Ìṣẹ̀ṣe mú discipline lóríṣiríṣi wá fún wa. Ìṣẹ̀ṣe dẹ̀ ṣe kí ni? Ó mú ọmọlúwàbí wa wá fún wa. Ẹ wo lọ́jọ́ tòní sìn ẹ̀sìn. Wọ́n ti sọ gbogbo ẹ̀ di jàgídíjàgan. But o ò lè rí oníṣẹ̀ṣe tó máa kọ́kọ́ attack èèyàn. Tó jẹ́ oníṣẹ̀ṣe tó gbé òótọ́ sọ́wọ́. Ṣé mo fáwọn àsáwọ̀ ti wà o? Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan náà ìsìn tán pera wọn ní oníṣègùn babaláwo. Babaláriwo, wọn ṣe babaláriwo. Gbogbo wọn wọ́n ṣàwọ̀ ni nítorí pé kán lè ba ìṣẹ̀ṣe jẹ́, kán lè sọ ìṣẹ̀ṣe lórúkọ ni. Àwọn nǹkan tí ìṣẹ̀ṣe mú wá fún wa nìyẹn. Gbogbo orúkọ tí ilẹ̀ káàárọ̀ òjìrè ń jẹ́ lénìí, ìṣẹ̀ṣe ni. Gbogbo orúkọ tá à ń jẹ́ ìṣẹ̀ṣe ló mú wá fún wa. Ẹni bá béèrè question yẹn pé kí ni ìṣẹ̀ṣe mú wá fún wa, ohun tá a máa sọ fódìdí ọdún 3 ni, tá a lè sọ tán ni. Ìṣẹ̀ṣe òun làgbà, ìṣẹ̀ṣe òun lọ̀gá, àwa ni ìṣẹ̀ṣe ni wá. Mo ti sọ̀rọ̀ nípa òjìji wa pé kò
kò síbi tá à ń lọ kò sọgbọ́n tá a fẹ́ dá sí